àwọn tó wọ́n lè ṣe fún yòó jù yẹn lọ ṣùgbọ́n owó ò lè ra ọmọlúàbí èèyàn máa ń sọ̀rọ̀ náà ní. ẹ má fà wọn lọ́ba o náwó ní gbàgbádé fún. ẹ mọ tó fi withdraw back orí tó gbẹba yẹn. ẹ sì fún balẹ̀ náà bóyá máa ṣe dáadáa tó bá ṣe dáadáa kẹyọ ẹ fi wòwọ́ ẹ wò. pé ó kọ́kọ́ fẹ́ fi ògbójú ṣe torí pé mọ Tinubu. ẹ má lẹ lóko pa ẹyẹ ìyá mi ni o ẹyẹ gbàgbà èèyàn Tinubu ọ̀rẹ́ Tinubu nìyẹn KWAM1 di ultimate ọ̀rẹ́ Tinubu ọ̀rẹ́ president wa KWAM1 di ultimate ọ̀rẹ́ Tinubu ni ẹ má pa o ẹ má sọ̀bọ̀lá sáà ẹyẹ ìyá mi ni ẹ má pa o. àṣé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀. Pọ́tẹ́pù fi KWAM1 the ultimate rẹ́rìn-ín ìka ó ní ẹ má fa àwọn ìjọba níjẹ̀bú òde ta ni Pọ́tẹ́pù ń bá wí nínú ọ̀rọ̀ yìí ó ní ẹ má fi àwọn ìjọba o ẹ má fi KWAM1 the ultimate jọba Àwùjalẹ̀ ó ní bẹ́ẹ̀ bá fi KWAM1 the ultimate jà ọba Àwùjalẹ̀ pípé àwọn lè fi jọba o ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá rántí ibi KWAM1 the ultimate ṣe ń gbìyànjú láti fọwọ́ dá bàálù dúró ńgbà náà bẹ́ẹ̀ ò bá gbàgbé Pọ́tẹ́pù kọrin fún KWAM1 the ultimate nígbà náà ẹ wo onírúurú àṣírí pọ̀ tí wọ́n fi hàn wá nínú èyí tí màmá wa Exabod náà ṣàwọn ọ̀rọ̀ kan àti pẹ̀lú ohun tí wọ́n ń pè ní KWAM1 the ultimate màmá wa Exabod tú àṣírí ayé lórí KWAM1 the ultimate agbára tí KWAM1 the ultimate ń lò àti bó ṣe ń gbìyànjú láti ṣe àwọn ènìyàn ní ṣùtá irú àwọn èèyàn tí KWAM1 the ultimate jẹ́ gbogbo ẹ̀ ni wọ́n fi hàn wá ní fọ́nrán yìí níbi tí màmá Exabod ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí KWAM1 the ultimate ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ màmá yìí lọ sí ìjìnlẹ̀ ọ̀rọ̀ nípa KWAM1 the ultimate pàápàá ohun tó fi ń ṣagbára rẹ̀ àtìdí tó fi fẹ́ jẹ Àwùjalẹ̀ ó ní gbogbo ohun tó ń ṣe yìí o á sì kí àwọn èèyàn ló ń lò báwọn èèyàn ṣe ń pariwo tó òun náà ní KWAM1 the ultimate yóò máa gbòòrò bẹ́ẹ̀ ni ó sì máa lọ́rọ̀ ni ó máa lówó sí i ó wá sọ ìdí tí obìnrin kì í fi dúró lọ́ọ̀dẹ̀ KWAM1 the ultimate gbogbo ẹ̀ ni wọ́n fi hàn wá nínú fọ́nrán yìí ó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́ tíjú olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá má gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣe àìtó ẹ̀já pín kálé ẹ mọ̀ pé ó bá ti ń jábọ́ bí àpò ìrì báyìí àwa kì í jẹ́ kí tí yín ó di sí o ẹ̀já máa bí tó ń bọ̀ ọmọ ayé Exabod sọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní Pọ́tẹ́pù fi KWAM1 the ultimate ṣe yẹ̀yẹ́ ó fi rẹ́rìn-ín ìka ẹ̀já máa bí tó ń bọ̀. owó mi tó kéré jù ní owó nígbà yẹn fowó ṣe pọ̀ tábàjáde tó takú ọmọ ọba yìí sí níbẹ̀ yẹn ẹ̀rí ló sọ níbẹ̀ owó làbí rà kò jẹ́ abọ́lá tó ju ọ̀run síbẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀kì bẹ́ẹ̀ owó làbí rà mẹ́sìlì tó wà níbẹ̀ yẹn owó ńlá làbí rà. ilọ̀fù tó wà. so ní sọ àwọn tó wọ́n lè ṣe fún yòó jù yẹn lọ ṣùgbọ́n owó ò lè ra ọmọlúàbí èèyàn máa ń sọ̀rọ̀ náà ní. so nítorí pé mi ò gbà kí àwọn èèyàn fi ọwọ́ rò mí ní mú nítorí pé mi ò gbà kéèyàn kan fọwọ́ ro imú ẹ̀ báyìí kó wá ti bọ̀ ní oúnjẹ tí mò ń jẹ. ló fi pẹ́. ni mo fi dàbí onígbéraga lójú àwọn èèyàn. òmùgọ̀ wọn fẹ́ tí wọ́n ti lù sá. òmùgọ̀ fẹ́ pé ohun tó bá wù wọ́n lè ṣe fún. ó ti wá lù sá. tó o bá dẹ̀ gbà kó lù ẹ̀ ṣá nígbà tó o máa wúlò wọ́n ti lù àlàáfíà kúrò lára àyàn. nígbà tí mo rí lẹ́tà yẹn náà tó lóhùn òjọba mọ́ we still love to create a content get it ara oògùn oṣólẹ̀ tó ṣe ni ó máa create dọ́sẹ̀ bó ṣe bọ́ sẹ́nu aeroplane bó ṣe báwọn afápẹ́ wọn gánú sí wọ́n ń ṣoògùn dípẹ́ kẹ́nu máa kúrò lára rẹ̀ ìṣẹ́dá kó mọ̀ pọ́n wọn òdìjọba yẹn kó kàn fi create content tó gbé pé dìbò tẹ̀ bá ń pariwo dìmọ́ lówó wọn máa bọ̀ sí n tí mo gbọ́ tó wá látọkàn mi ni as a spiritualist ipò fi create content ẹ tó máa tún tó bíi before 2 months nǹkan kan tó jáde tí ó ṣe dájọ́ parí pé wá sí o ní tó fi pilẹ̀ owó ẹ̀ nìyí. aláwọ̀sà èmi nìkan fábíkà tó ní Montana ó sọnù dànù ẹ má fà wọn lọ́ba o ẹ̀rí gbólú àtóbi lọ́ba ẹ má fà wọn lọ́ba o náwó ní gbàgbádé fún ẹgbẹ́lẹ́kẹ̀ fún ó yá.
ẹ sì fún balẹ̀ náà bóyá máa ṣe dáadáa tó bá ṣe dáadáa kẹyọ ẹ fi wòwẹ́ ẹ wò ẹ má fà ń lọ́ba o kó má lọ rí èrè o ẹni tó bá náwó ní kẹgbádé fún ẹ̀rí ń pọ́ lọ́hún tó fi lọ́ba ní from January to December ọlọ́hún tó fi lọ́ba ẹ má fà ń lọ́ba from January to December ọlọ́hún tó fi lọ́ba ní fáǹsì ẹ bá ń pẹ́lú wa tóbi Allahu Akbar ọlọ́hún tó fi lọ́ba ẹ má fà ń lọ́ba o bíbélì kan sọ wípé ìyí ìwọ ẹ má fà ń lọ́ba Kùránì sọ wípé ìwọ ọmọ mi má fà ń lọ́ba ẹ̀wọ̀n ògbóni wọ́n kìlọ̀ fún wa nínú igbó wọn ni ẹ má fà ń lọ́ba ẹ má ṣe kí ni ẹ má fà ń lọ́ba 2026 ẹ má fà ń lọ́ba. náwó ni ẹ gbọ́ bá fún. náwó ni ká ẹ gbọ́ bá fún. ó ṣàǹbà tàbá sọ́kò sọ́jà aráalé ọ̀ni ló máa gbà o. aláàánú èèyàn náwó ni ká ẹ gbọ́ bá fún ẹ má fà ń lọ́ba o. ó ń ṣó 2026 àjọ máa ṣó pọ̀ ni. you dey para I dey para. you dey baff soap I dey baff soap. ẹ̀yin máa ń sinmi ó sọnù dànù ẹ má fà ń lọ́ba o. olówó ni kẹ́ gbọ́ bá fún. náwó ni kẹ́ gbọ́ bá fún. bàbá mi ò yẹ kẹ́yìn náà kẹ́ máa show love ẹ kẹ́ show love láti ilẹ̀ ní ọ̀nì drag yín just show love bíntín ẹ tẹ́wọ́ òtẹ́wọ́ lọ́sẹ̀ múlẹ̀ wọ́n fẹ́ gbẹ́nu sí i wetin sup náà níbi tí wọ́n fẹ́ gbẹ́nu sí i bàbá òtẹ́wọ́ òun ló ṣe jẹ́ kí bọ̀kú dáná wọ́n fẹ́ pògó ọgọ́lọ́gbọ́ àjẹsára ní bàbá fẹ́ pé boko bá ń bọ̀ èmi yóò bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ mú wa o ìbẹ̀rẹ̀ mú wa o ikú rẹ̀ kọjá ìbẹ̀rẹ̀ mú wa o ìdàgbàsókè o K1 bàbá mi mo rà fẹ́ rí yẹn bàbá lọ́fẹ̀ẹ́ lọ́ọ̀bù àfẹ́rì lọ́lọ́ ọ̀sán that man get juju o do juju o then no use the juju carry you go. That man get juju but it's good to be a cheerful giver. Torí àwọn ará ẹ̀ṣọ́ level. ọ̀rẹ́ Tinubu nìyẹn K1 the ultimate ọ̀rẹ́ Tinubu ọ̀rẹ́ president wa ẹ má lẹ̀ lóko pa ẹyẹ ìyá mi ni o ẹyẹ gbàngbà èèyàn Tinubu. bọ̀tà ọ̀rẹ́ Tinubu ni o make una tender apology bọ̀ wọ́n ní bàbá ò tẹ́wọ́ òun ni ẹ̀ ṣe fẹ́ ẹ̀ ṣe bínú wọn èmi ṣe sàárà o. I will give them money so that I will have finished security, I will have finished settlement. This life is full of corruption. Ẹ gẹ́gẹ́ pé wọ́n fún wọn lówó ni, wọ́n á jẹ́ kó kọjá omi. Àmì ó yẹ ká ẹ̀ṣọ̀kẹ́ nọ́mà. Ẹ̀ṣọ̀kẹ́ báwọn bá ń sìn, àwọn bá ń sìn pọ̀ lẹ́pọ̀tù bá mi. Ẹ lè yan nǹkan sí wọn, mo rántí ijọ́ tí bàbá mi wá sí sáìdì apá àbí wọ́n náà yan nǹkan sí wọn ni, wọ́n yan nǹkan sí wọn lẹ́pọ̀tù. Bàbá mi oníkan ni àbá yan nǹkan. Àyíṣẹ́ ẹ̀ṣọ̀kẹ́ sí wọn. Àyò ganu àbí ganu ti kágbàlagbà sì máa yọ ọgọ. Ẹ wo àwọn àgbàlagbà kò gbà sówó lẹni ká ọmọdé gbà mi ò ní gbà fún yín. Owó ni mo ní ògo ni mí ọgbẹ́lọgbẹ́ àjẹsára wọn fẹ́ pé ògo ní airport. K1 the ultimate ọ̀rẹ́ Tinubu ni ẹ má pa o. Ẹ má sọ̀bọ̀ làṣà ẹ̀yẹ ìyá mi ni ẹ má pa o. àṣé láti ilẹ̀ ní ọ̀nì drag yín just show love bíntín ẹ tẹ́wọ́ òtẹ́wọ́ lọ́sẹ̀ múlẹ̀ wọ́n fẹ́ gbẹ́nu sí i. ṣe rí Wasiu Ayinde when I saw that dream mo ṣe sọ yẹn ẹ mọ tó fi withdraw back mo rí tó gbọba yẹn àlàlé gọ àlàlé rẹ ní tó fi jọba yẹn ni pé ó kọ́kọ́ fẹ́ fi ògbójú ṣe torí pé mọ Tinubu kò Tinubu sọ pé òun ò lọ́wọ́ sí ó kì í ṣọmọ Ìjẹ̀bú rárá gàrà tó sọ ni then ìdí kejì tó tún fi ṣe tó ṣe yẹn ṣẹpamọ mínísítà sí ni gbé bí iṣẹ́ òní tí bá ti ń sọ̀rọ̀ kan mi ní sọ tọ́mà tó mú tọ́pìkì mi so bọ́sẹ̀ gbọ́kàn wá sí àṣé ò tí ẹ̀ rí àṣé omi tí ń bẹ lára ẹgbẹ́ aníjẹ́ká yáyọ́ gbáyé Tinubu ṣe yẹn dáa wípé báwọn má tiẹ̀ múlẹ̀ ó kì í báwọn provide ibi tán ti bí ọ ṣé Adésànyà ló tún pera rẹ báyìí ariwo ló fi ṣòkìkì àti gbogbo owó ṣe wá rí ẹ̀yin ìyàwó ẹ̀ being a spiritualist don't look me at a blogger nígbà mo fẹ́ sọ fún yín as a goddess tí ẹrù yín bá wà nílé Wasiu ẹ lọ dànù let me show you how it works bàbá ṣáájú fún yàn
tí ọkọ ẹ̀ bá lọ ìyàwó ẹ̀ bá lọ ẹ rí i pé mo máa ń bi nílé rẹ̀ tó bá ń rajà spiritual ìyàwó mi pé ǹjẹ́ ẹni aṣọ ẹ̀ kan tó gbàgbé tí ò mú lọ. ẹ má kọ̀ǹfàmù nítorí wọ́n lè máa wọ ní bọ́ọ̀sì yín pọ̀kọ fóònù láwọn ẹni tó máa ń wọ sorry put your husband and your picture facing each other insert a personal item kí ni personal item ó ní ẹrù tó ń kó sí lẹ́yìn wà láyé lè ní ìkẹ́ tó fi ń kó yín láyé ní rọ̀lọ́ because ó dàbí ọkùnrin tó lọ fẹ́ ìyàwó níwà ìyàwó tó fẹ́ yẹn born again ọmọ orí ológun but ìyá tó bí ìyàwó yẹn àjẹ tó ń bá tèèyàn jẹ tó ń fò lọ́sàn tó ń fò lóru but tó má ti dé occultic table wọn rẹ́ẹ̀mù wọn wọn ní ìyá alágbájá akúnikó mọ́ mi ẹgbẹ́gbẹ́ ẹ̀mí mímọ́ tí ń bẹ lára rẹ̀ ní ààrin mú ni ok ìwọ ìyá alágbájá jẹ́ kí afẹ́fẹ́ gbé ọmọ wa pàdé ẹ̀ àwọn afẹ́ra wọ́n dẹ̀ ṣe fẹ́ra wọn kí ló ṣẹlẹ̀ ògiri ti lanu àwa àyà bẹ́ẹ̀ ṣe rí wa yẹn a ní access kọ́mọ wa gbóná ju rìdíìmù lọ a ní access láti wọlé ọmọ wa torí ìbí tó ti so wá papọ̀ ògiri ti lanu meanwhile ìyàwó jẹ born again tó wá ń sọ fún mi tó bá pé àjẹ níyàwó rẹ ìyàwó mi ò ṣàgẹ kì í ṣàgẹ àmọ́ ìyá rẹ ti wọlé tú rẹ ó ti lọ as x-ray ẹni pípé àti ìmàlè lọ x-ray gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni wọ́n rí tó ló máa jẹ tó fẹ́ tó bá dẹ̀ fi jẹ́ ìyẹn lẹ̀ ọmọ àjẹ náà ló tún máa fẹ́ lọ́kùnrin lóbìnrin so ẹ wá gbọ́dọ̀ fi wá sí tó sọ yẹn mo rí pé mi anyway speaker lápẹ̀ yẹn ṣe spiritualist mo rí pé àwọn èèyàn ò rò yí pé personal intent ó lóun máa ń fi sílé wọn àti souvenir làwọn ìyàwó yẹn ò ṣe move on wọ́n ṣe ń sun ẹ rí pé Emmanuel náà ti bẹ̀rẹ̀ wọn ẹ ṣe fọgbọ́n di speaker personal intent is very very powerful kò sọ pé òun kọ́lé fún yín òun fi sílẹ̀ òun ra mọ́tò òun fún yín ní mọ́tò ó ló bó ṣe bàtà bí aṣọ òun máa ń fi sílẹ̀ ó fi pàrókò fún yín ni ẹ wake up ó fi ń kó yín lásìkò ni ṣé ẹ rí kiri tó fi sílẹ̀ yẹn sweat ẹ ti wà ń bẹ́ẹ̀ mo sọ pé tẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀fẹ́ ẹ make sure pé tẹ́ni yẹn bá wọ̀ ó ti kan ara rẹ̀ sweat ẹ má fọ̀ ìyẹn mọ́ múrú ẹ̀ pamọ́ ìbá ṣe sọ́ọ̀sì ẹsẹ̀ kan ìbá ṣe sọ́ọ̀sì ẹsẹ̀ kan ọlọ́kùnrin ò ṣe pìdí tí o ẹ̀kọ́ ìgbà tó bá lọ tọ́lẹ̀ fún màmá ó ti kó gbogbo ẹ̀ bó ṣe sọ́ọ̀sì ẹyọ kan bó ṣe toothbrush ẹ̀ ẹnu sí sọ́ọ̀sì kẹ́ ẹ̀ rí tú orí ẹ̀ kẹ́ ẹ̀ fi pamọ́ because kò sẹ́ni tó fẹ́ di single parent bí ẹ fẹ́ kàn mọ́lẹ̀ ẹ ṣe fẹ́ ṣe kankan báyìí you need the personal intent for Wasiu to came out láti sọ wípé kò sóbìnrin tó ń bá fẹ́ máa fi padà síbẹ̀ ó ti deposit nítorí deposit is a connection in the occultic realm ó ń rí inú ilé yín bẹ́ẹ̀ ṣe ń jáde bẹ́ẹ̀ ṣe ń wọlé bí bàtà máa sọ pé èèyàn gbé nǹkan àbòdè wọlé go and dispose it kẹ́ tó dispose it ẹ make sure pé ẹ dá iyọ̀ sí kẹ́ tó jó how can you say gbogbo obìnrin over 20 tó bímọ fún ẹ mo ra mọ́tò fún wọn no mo sanwó sukú ọmọ wọn no mo kọ́lé fún wọn no kò sóbì ìṣẹ́ bá fẹ́ bàtà ní wà lè rí ìkànnì Wasiu aláwo gidi ni èmi náà àwo ló ń gbáwo ní ìgbọ̀ èmi ò bá yín gbáwo ní ìgbọ̀ wọ́n tó bá mọ̀ pé mo káṣà ìrírí rẹ lèmi láta wọ́n lẹ́yìn láta láti inú afẹ́fẹ́ ojú fífi ń ṣe wọn ẹ ṣe pé gbogbo wọn má rí wọn ní ìlú there is interconnection you can see that is intentional ó mọ̀ mọ̀ drop in mo lọ ní boyfriend mi ní ìsìn mo wọṣọ bí rẹ̀ boyfriend mi wá ó bọ́ ṣòkòtò ó dúró nìkan ṣé kò ní wọṣọ padà ni kí ló ń drop sílé wọn ṣé ó olùkúrò mẹ́ kẹ́ńkà ẹ wò dáadáa so possible kẹ́ni ṣé kò bàtà tó wọ̀ débẹ̀ ó ló máa ń dọ̀kọ̀ bàtà ṣé kò wọ bàtà jáde ni tàbí ó kó kinní yẹn wá láti ilé ó hàn gẹ̀ síbẹ̀ ẹgbẹ́ ṣe kinní ìtẹ́bà ní get over yẹn tí obìnrin bíi mélòó kan bá ṣe gbogbo oògùn tó níyàn á bàjẹ́ ó fi ń kó wá sí kìíní ni ó fi ń wọnú ilé yín ìyàwó náà pé ní àwọn ẹbọra tó ń wọlé unseen entities tó ń wọlé láì kanlẹ̀kùn láì ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ó fi ń pè yín ni ìjọba bá fẹ́ ṣe conjuration nínú tẹ́pẹ́ tẹ́pẹ́ wà lórí ìdájọ́ pé ní sábà fẹ́ ṣòfò ìdánitébò tí èèyàn bá fẹ́ ṣe conjuration personal intent ní ẹ ló máa lò
tó bá wá ní personal intent wà ní photo but photo tó máa lò kó gbọ́dọ̀ lò ó gbọ́dọ̀ làjú báyìí ẹ gbọ́dọ̀ ní high contact you need the conjugation. It's so weird. Fashion won't move on. So move on. Lè move on. Personal intent yẹn tó ní pé ó tún wá pè fún yín. Ẹ máa gbọ́ ó ní souvenir. Àpẹẹrẹ. History. So you see, people don't celebrate me. I'm as a speaker because they don't celebrate the speaker. And don't you go out they don't celebrate. What's your party for? I'm a spiritualist. My website is www.esabodspiritualcenter.com. I'm a spiritualist. Don't look forward to it if you get it. And tí o bá gbọ́n kó gbọ́ èmi kò kú dómi rí. Ṣé àwọn nǹkan tó ń deposit yẹn láti jẹ́ káwọn obìnrin ní depression? Secondly, you are depressing them. When they miss you, wọ́n wá wọ aṣọ ẹ̀yìn nínú rẹ̀ láti gbó wọn rẹ̀. Stop all your fuckery. Mo lọ́lọ́ wọn mi wá sílé ayélé wá ti wá demolish yín ni gbogbo ẹ̀mí Sàtánì. Mo ṣe èdè mẹ́ta fún ní ọ̀pá aró ní àwọn tó ń rí mi lójú òun rí mi mọ̀ pé Ọlọ́run àtàwọn màdìkà kan kí ṣe yọkan. They will wait 24 hours. Ẹ bá pásásì ṣe yín rẹ̀. Ẹ bá gba abúlásì gbé mi rí àgbègbè yín nípìn. Ẹ gbọ́ rí. Ẹ bá rí ọ̀rọ̀ ní gbogbo yín. So awareness for ẹ̀yin tẹ́ bá ti fẹ́ tẹ́ bá mọ àwọn tó di bímọ fún àti tó wà sí tó bá di kó fi kíní yẹn sínú ilé wọn ẹ tètè lọ destroy kẹ sí salt fẹ́ máa lọ sí salt kẹ sprinkle ẹ jò ní ẹsẹ̀kẹsẹ̀ ẹ wá mú ewu ẹ àfi tí o bá sí river lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yìí kẹ lọ dà sọ̀rọ̀ ẹlẹ́rù ní ọgbà aṣọ aláṣọ lọ gàǹgbà ló ń lò náà ìyẹn ẹ̀kẹta ìkíní ó fẹ́ lu Tinubu ó fẹ́ ìkejì ó fẹ́ fi create content wọ́n lè pariwo ẹ̀kẹta kaniya wà sí wà láyé ni ṣé gbogbo ẹni pé fàgbẹ́sùwà fàgbẹ́sùn family wà láì fírífírí lójú rí atẹ́gùn lọ kí ni ògùn tó di òkú amọ́pàgbára yẹn ti lọ tẹ́tí yẹn ti kú ìṣègbè lásán ló fi ló fẹ́ jọba àṣegbé ló fẹ́ fi jọba tó kọ́ mọ̀ pé òun kì í ṣọmọ Ìjẹ̀bú ó mọ̀ tó bá jọmọ Ìjẹ̀bú ni ó yẹ kó ní landmark nílé bàbá ẹ̀ ọjọ́ tó ti lówó yẹn ní akọ́sọ́ pé òun fẹ́ lọ tún lè bàbá òun kọ́ ókè bàbá rẹ̀ ò kọ́lé ókè òun fẹ́ ṣe bọ́ọ̀lù sínú àdúgbò yẹn irremarkable ní bàbá wọn. Oògùn yẹn fẹ́ẹ̀lì ni ọjọ́ tí yẹ ẹ̀ ti kú ṣẹpẹ́lẹ́ kẹta tí mo ní tó yẹ lẹ́nu nìyó ní ṣiṣẹ́ tí ń bá wà sí. Báwo ni ó di dé ẹni tó lówó lọ́kọ́ bó sẹ́nu pléènì you think it's natural ìtìjú àgbáyé ni à ń retí kó lọ lóyìnbó kárí because it's all on Google àwọn olóyìnbó kan gbé play naijaka ni wọ́n fi ṣe kò rí oògùn yẹn lò mọ́ wà láyà ìjọba yẹn abáyé ṣe òwú dúdú àti òwú funfun wọn gbọ́dọ̀ yára wọn yẹn ẹni pé kọ́ lórin ó láwọn máa pàdé lórí ibì kan alágbára ayé mo máa ń sọ nǹkan kan fún yín pé oògùn dúdú pupa òun ló lọ́jọ́ ìpọ́njú ẹ wo Lizzy and Yọ̀ọ́ kí wàá Aládìkẹ́ máa wí ní ẹ̀kọ́. Bí àṣà lè sí kọ́mẹ́ǹtì yẹn jẹ́ kó wọ 10,000 how many people watching me o lórí burúkú ọmọ ojú ọ̀rọ̀ alárí lórí pé Ìyábọ̀ máa ní kọ́mẹ́ǹtì wàá máa ní pé kí wọ́n ń fọ́ọ̀sì wọn kọ́mẹ́ǹtì ni gbogbo ẹni tó bá ń kọ́mẹ́ǹtì olùgbẹ́ mọ́ sí ní kíni gbogbo nǹkan ló ní ìlara ó ní ìlara kọ́mẹ́ǹtì Ìyábọ̀ wọ turtleneck lọ sókè ṣe kan ó ló kọ́pì òun tóun ló ní turtleneck òun kọ́kọ́ wọ turtleneck alẹ́ ní kọ́rin yẹ kí n délé ṣẹ́rí mi ò lè bá Lizzy jà láìláì pàdé mi ni but I will be for even wasting our time or waste the time you pay me. I'm the CEO of my company. I can be watching and do something else at the same time. I will not be stuck on bed or not doing something. No, my hands are always busy. Right? Which are busy this time around. You know. Mama, you also I use pillow trending. I said you can cut it on Facebook. Are you deaf? Share YouTube that was Facebook. Yo. Oh God, you know what one Yorùbá. Seniority lẹ́sìn ń jà fún. Ẹ wá ní àwọn ọmọ Yorùbá ń ṣe fracas olórí burúkú Ifáṣẹ̀sìn ẹlẹ́kàn ṣẹ̀sìn lẹ́kàn ṣẹ̀sìn kòkòrò gbé nǹkan ní onílùkùdì ó wá léyé wọ́n ń ṣe fracas ẹjọ́ kí ni gbogbo yín ń ṣe yẹn èmi ò tó ìwọ ò tó mi kẹ̀kẹ́ tó ṣe bí mo ṣe sí ìwọ ò tó mi ìwọ ò tó ẹ
ìkankan tí mo kàn rí ni wípé ibi tí panipani wà òun ni gbanigbani wà. Mo appreciate gbogbo àwọn ọba tó dìde ti ọba Ọ̀yọ́ regardless mo wá lọ sí Ọ̀yọ́ Empire Diary ìtàn wà ńbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kó bo kí ni wọ́n ti ń pè Fálànà gbogbo ọba tó bá là ń jà lórí social media ẹ̀gbọ́n ọmọ yín sí tó rọwọ́ yín láti bá ẹ mọ̀ sọ wá lórúkọ bí olórí burúkú ọba Èkìtì wèrè tí mo rí lọ́dọ̀ Ọ̀jájá lọ́dún tí mo lọ tó láwọn tó ń balẹ̀ Yorùbá jẹ́ kílẹ̀ ní ọba ń ṣe níyìí sẹ́yìn tó ń lẹ̀ Yorùbá ṣe kódà fúrákàsì yín ó ju tàwátàwà lórí social media lọ fúrákàsì yín náà lórí burúkú Ifáṣẹ̀sìn ló ṣe ń kakólé di gbàgbé pé Lizzy ń bú èmi ló wá bá mi Lizzy kò sẹ́ni ẹni tó kéré jù nínú àwọn sọ̀rọ̀ tó wà against Lizzy kò sẹ́ni tí Lizzy lè wọlé ẹni tó kéré jù pàṣẹ ọ̀rọ̀ kan kò lè wọlé ọmọ kọ́ mo máa jìyà lọ ní lẹ́kan kó o tiẹ̀ ní go to mention my name tó dọ̀ pé mi ìfẹ́ rọ́ba sójú ó mọ̀ pé ṣàpọ̀nà ti pa àwọn ọmọ rẹ tó ń gbé UK bó ṣe wà yẹn mọ́tò sì ti pa wọ́n bó ṣe sọ fún ọ̀tá àwọn ọmọ tèmi ó máa jìyà ọmọ èmi díẹ̀ màmá rẹ ara rẹ torí pé o kéré sáwọn ọba tí mò ń ṣiṣẹ́ èmi máa ń wá fún ọba petrol gbogbo máa ń wá fún ìwọ abúrajẹ bíi Ọlọ́run dẹ̀nkudẹ́nku àyà bíi ìtọ̀yà ó ní Lizzy lásán yóò mi tẹ̀ dùn kó fi lásán sí Lizzy lásán ẹni tí ò gbé yẹn wà bẹ́ẹ̀ ibi tó mọ̀rọ̀ sọ dé Lizzy lásán ó lé sábọ́ọ̀dù wọlé ibi tí wọn péjẹ láti mo ti fẹ́ kó reply mi èmi ò láìkí kíyàn bẹ́ẹ̀ rẹ starting kò má ní finishing ibo ló ní dákẹ́ olórí burúkú ọbọ òṣì tó lọ́lá nílé kan ẹ̀pọ̀n ṣẹ̀sìn orópọ̀n kánsà tí mọ́tò máa pa àwọn ọmọ rẹ̀ bó ṣe wí gbogbo fracas ló mọ̀ kiri ẹ sábọ́ọ̀dù wọn dárú Portable ṣé Portable ń ṣe yàn ní kí ṣe public figure ni ṣó gbọ́ pé ń ṣe land grabbing ni àbúgbọ́ pé máìnì gold ó mọ jìyà lọ ní o gbọ́dọ̀ fún mi lésì ìyí tí mo máa ń sọ ni pé don't come for ẹ sábọ̀ tó o bá ní charisma torí starting dẹ ní ẹ̀mí finishing ká ní ẹni tí ò ló kọkan ló wá fún mi ní ìní bẹ́ẹ̀ ló máa kàn kọjá oníwọ̀ ọba cocaine carrier ọba money launderer kó sì lọ máa fẹ́ bẹ́ẹ̀ yóò Ọ̀jájá máa bá wí tó sọ pé Ọ̀jájá wọ ni blọ́gọ̀ Ọ̀jájá mo bá wo Yorùbá kìíní yẹn aṣíwájú ọmọ Yorùbá definitely ẹ ti pín Yorùbá sí méjì ètò ẹ fi pín sí méjì yẹn kéré tẹ́ kúkú dì kí Yorùbá nation kẹ́ padà sí Yorùbá nation. ìwà ọ̀wádé téèyàn bá wo ìwà rẹ̀ fún tó ṣe fún bàbá ọba òun náà ni òṣèlú àwa tá a jẹ́ gbajúgbajà spíkà láàrẹ̀ nù ọ̀rọ̀ nítorí pé number one mo rí attitude ẹ̀ nígbà tí ọ̀kan lọ́mọ Yorùbá wùdù ọ̀gbàbí ẹ̀yẹn Ṣèyí Mákindé ìwà yín jọra Ṣèyí Mákindé Ṣèyí Tinubu kì í rẹ́rìn onígbèrègbè ẹ̀dá ni but kéèyàn tó lè fi hàn ṣe ọ̀kan lọ́mọ kí ni nǹkan tó ṣe fún ilẹ̀ Yorùbá àti kéje náà Oòduà ní Ọ̀jájá kí ni wọ́n ṣe owó lẹ fi ń kó èyí tẹ̀ ń fi India ẹ̀ ń fún wọn lóyè ìyẹn ti kúrò Nàìjíríà ẹ̀ mú Pakistani ẹ̀ gbàdílé wọn lórí ẹ̀ ti tẹ́ táwọn ọmọ lẹ́yìn táwa tẹ́lẹ̀ ẹ̀ bá lé tàbá wọn fi yín pa ẹ mọ̀ pé bí tí ò bá ti sí píìsì ògiri yín ti lanu ẹ máa jà láwọ̀ ó mọ̀ tọwọ́ bọ̀ yín lójú àti Ọ̀jájá o àtọwọ́ adé o ọgbọ́n àti ìtẹ̀ràn jẹ gbogbo yín ẹ mọ̀ yìí tẹ́ ń ṣáàjì wọn fún yìí ló sì jẹ́ pé nígbà tí Ọ̀jájá bá gba owó lọ́wọ́ aráàlú òyìnbó pé $10,000 ní kó wá joyè òun gbọ́ngàn ò ní fún wọn káwá tarí wọn sí irú àwọn Ifáṣẹ̀sìn àwa tarí wọn sí àwọn alábúlé yẹn ẹ ráwọn tó fi ń jọba ni pẹ̀lú àwọn pípọ̀ yẹn wọ́n bá san less than half a billion ó lè ní gbogbo yín ọ̀rọ̀ òye ló ti ẹ̀kan ní aró òwò òkun kò rádìíyẹ ẹbí rò pé nígbà tí mo tẹ farabalẹ̀ wo gbogbo sinẹ́rò yín nígbà tí àwọn bandits ń pààyàn jáde kẹ́ ẹ sọ̀rọ̀ gọ́fúnà Adeleke ní ẹ pàdé mi tù pàdé ó sì sọ lórí 2s.com lẹ́nu wípé àwọn bandits ti dé sí South West o ó fún wọn ní warning for Christmas that is governor of Ọ̀ṣun State my dancing king pàdé tù pàdé mi pàdé mi ni ẹ mọ̀ pé mi náà láìkì jù gan mo dẹ̀ láìkì èèyàn má ní kó má láìkì seriously it's not ashamed of himself because bí mo ṣe wo stature Adeleke yẹn bó ṣe bí mi ṣé àwọn tó máa bí pẹ̀lú fatifati wọn lè ṣe rẹ̀ now
awí kókó ti tẹ́ṣọ́ àgbàmọ́lẹ̀ ò lè ṣoríire tó máa fi kú ó jọ tó bá sọ nígbà tí mo bímọ tí mo gbé lọ lé barista onígbà tí barista ò gbọmọ mo tún gbé lọ ọ̀dọ̀ Kọ́lìntì oníkọ́lìntì ò gbọmọ mo gbé lọ ọ̀dọ̀ Wàsíù kò gbọmọ ó gbọ́dọ̀ ṣe tó wá gbọmọ lọ́wọ́ mi o ò ní ṣoríire bó ṣe máa bá kú nìyẹn bó ṣe máa bá kú nìyẹn ó máa tọrọ jẹun kú ni torí bàtọ kọ́kọ́ fẹ́ kàn dẹmọ lórí social media olórí burúkú panojú kan fi kan ríran oní kánsà lẹ́yìn ojú gbogbo níta bá ti kọ́kọ́ lórí social media kí ó dé kọ́lọ́ Olótù ẹ sábọ̀ lẹ́ máa kọ́kọ́ tẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ lè borúkọ kọ́lọ́ Olótù tó ti popular lórí ilẹ̀ tẹ́lẹ̀ ó wá gbọ́ tó ṣe Facebook báyìí èmi ló wá fún street ó jẹ ó sá lọ last pé pé tẹ́ ẹ bá ti wá sí social media ẹ sábọ̀ lẹ́ máa kọ́kọ́ wá fún ẹ sábọ̀ kí ló ti kọ́ orí ọbẹ̀ òṣèwà fún mi náà láyé rẹ̀ ṣe dá ó fẹ́ nílé tó kọ́ fáwọn children tó adopt ẹ wò so therefore ẹ̀yin Ọ̀yọ́ àti Ọ̀jájá mo rí pé tí mo kàn yí ni wípé tí mi ìfilé gbèjọ Ọ̀jájá ni pé Ọ̀jájá ó ní jealousy lára I will keep repeating it káníkò tí sí nínú fracas rí ni káníkò ọmọ ní ọmọ sì ń sọ Ọ̀jájá ló dá fracas sílẹ̀ lórí social media ló gbá àwọn èèyàn dìde sí mi so gbogbo àwọn tó jáde ní Ọ̀jájá bọ̀ kò ní fún wọn ní kọ́bọ̀ inú wọn máa ń pè mí náà pé màmá àwọn tí kò yẹ má bínú Ọ̀jájá ò fáwọn kọ́bọ̀ ó òun fún wọn lówó Ọ̀jájá wò ni ẹ mọ iye tó ń sọ fáwọn workers ẹ̀ ní 3,000 lóṣù but ìwọ Ọ̀yọ́ to me I wouldn't say you are an imbecile ní èèmọ̀ bóyá o ní challenges nínú brain to be honest because gbogbo videos ẹ lé ní láti phantom pé why the gbogbo microphone ká fáńká ṣe fún mi lórí to me àwọn tó mú ẹ wá àwọn olóṣèlú tó ní pé kó o wá jẹ́ ọbọ Ọ̀yọ́ wọ́n mọ̀ yìí pé kò yẹ disable ọbọ Ọ̀yọ́ nílé ayé yìí ẹ̀rín máa ń jẹ́ kéèyàn in tí Ọ̀jájá fi máa báyé gbogbo ẹ̀yàn ọba Yorùbá jẹ́ ni a fi Ọ̀jájá gbárí ẹni lọ́wọ́ ẹni l'Ọ̀jájá a ní mo ààfin lájọ wà láàfin ní sẹ́yìn ìrírí wọ́n tó ẹni tí mo kúnlẹ̀ wájú rẹ̀ a fi Ọ̀jájá gbárí ẹni but if nígbà tó lóò fi Ṣèyí Tinubu jẹ oyè ìyẹn náà lejú ọmọ 40 years nígbà bá ti fún nígbà náà joyè bàbá ń ṣe tiẹ̀ ẹtún fọmọ náà sí àní ní ìrí kẹ mú professor tó teach wọn ní university rí ní faculty rí pé kó wá joyè rẹ bó oyè yìí ò dé nǹkan kan yẹn lágbára kankan oṣù kété padà lẹ́yìn yìí àmọ́ mo wá rí i pé pẹ̀lú bí àwọn kí ni wọ́n ti ń pè àwọn Ifẹ̀ àwọn dàgẹ̀dẹ̀ ìlú náà tó ti lùgó wọn tó náà ń jà fúnfẹ̀ ọlọ́mọdé ìṣiṣẹ́ ọ̀fẹ́ onímì ṣe fi gbogbo adábí kọ́ tí àwọn ọba yóò wúlò fún mi kó tán lè fún mi dé wò dé gbogbo tán lè fún mi so ẹ̀kọ́ kan mọ̀kàn mọ́ ń yà èmi ò ní bá yín ṣiṣẹ́ ọ̀fẹ́ iṣẹ́ pé bóyá ń bá mi lórí social media yìí ni bọ́ bá fẹ́ rán mi iṣẹ́ ó sanwó mi ni ó sanwó mi ń ṣiṣẹ́ ọ̀fẹ́ bí ń jàjà wèrè mo kàn lè analyse tí mo rí torí number 1 mi ìjòyè Jésù ò ní jẹ́ ń jòyè alágbára ò ní jẹ́ ń fọ́ba ìjà tó wà nílẹ̀ yìí mo lè palẹ̀ gbogbo ẹ̀ mọ̀ bàtẹ́ lẹ́gùsì tó ń rúdù sí mo palẹ̀ gbogbo wọn lẹ́ẹ̀kan náà kọ́kọ́ sá lọ kàbàkàbà but mo like àwọn ọba tó turn up ní ti Ọ̀yọ́ Aláàfin because the way wọ́n ṣe threaten pé kí Ṣèyí Mákindé mo ti ṣe show fún ẹni try láti máa smile tó o sórí bí coconut try láti máa smile wọ́n tó agbóòrò pó fáìṣà bí wọ́n ò bá lówó wà láwọ̀ lè fáìn owó ló ta olówó ló ń tara ṣe ni yóò máa ti kékeré parí kí ló dé bàbá rẹ kò wà fẹ̀dí ìsàlá ìlú ìwọ náà kí ló dé Ọlọ́run mọ̀ yọ wá lẹ́yìn ọdún 5 yìí Ọlọ́run mọ̀ yọ wá ogun ọ̀run yóò yọ wá ogun ọ̀run sọ̀kalẹ̀ AD something ADC gbàjọba bí labour gan bá fẹ́ gbà kó gbà bí PDP bá fẹ́ gbà kó gbà àwọn tó ń lù wá àwọn zombie nẹ̀ corruption ọ̀la bẹ̀ Tinubu bọ́mọ ṣe ń ṣe níyàwó ṣe bí ìbá ń ṣe pé èèyàn ọba méjèèjì ẹ̀yin lẹ́ ń dalẹ̀ Yorùbá olú ẹ̀yin Ifẹ̀ àtọ̀yọ́ ó yẹ kán lẹ̀ ẹ̀yin méjèèjì ló kù kápá ni ìwọ Ifẹ̀ òmùyàwó Tinubu fídíò yìí Ọ̀yọ́ náà bùgà jẹ́ mọ́mọ́ Tinubu kí fídíò yìí anyway
Ọlọ́run á yàn fún yín Ọ̀yọ́ but má rí fídíò ẹ̀ kan bí mo ti wọ́n kàn wábi tó ti máa smile lórí YouTube ní ọ̀sán yìí má rí pé bí nǹkan tó ti smile ẹnu ẹ wọ́ mo sọ́rí o ẹ lọ wò nǹkan tó fẹ́ ẹnu ẹ wọ́ but that you should be proud of yourself now you should be proud of yourself bí o ní stroke kékeré ni àbẹ̀kánlé ọ̀la kan kékeré Ọlọ́run mọ̀ bí o rẹ̀ bí wọ́n ṣe bí ọ ní bí mo ṣe sọ pé yà kò ní a little bit of disability ajáyẹ kí ní ẹnu ọba yín wọ́n má tó rẹ́rìn abájọ tí kì í fi rẹ́rìn nígbà tó fẹ́ dìmọ̀ tinú ẹ̀yìn ṣe yìí ó wá rẹ́rìn onílé bá tán ló bá tán mo ètò kọ́ sí mo gò ti pàdé pẹ̀lú yín èmi ìgbà mo fẹ́ mo rí sì tí kì í fi rẹ́rìn ọwọ́ tí mo mú kékeré báyìí ẹnu yẹn wọ́ dédé Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kọ́ tiẹ̀ mú wà tó gàjága kọ́ bá wa tì yẹn mọ́lé ẹ̀yin lẹ́ ń da